Gemini Films and Marketing eléyìí tún lè lálejò tipátipá làkọlé Ọdúnládé Adékọ́lá tipátipá o between life and death sinimá yìí ní kí ẹ ra kẹ́wò ó táwọn yọ gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ó táwọn yọjú tipátipá làkọlé eléyìí ó táwọn yọjú sinimá tó débẹ̀ confam ní action packed movie tó tún ní suspense tó kọjá bẹ́ẹ̀ tipátipá dandan gbọ̀n. tipátipá ni màá fi fẹ́ràn bọ́ọ̀ kò lẹ́sìn kan tó lè ṣe èsì bó lè ṣe máa jẹ́ nìyẹn. tipátipá by fire by force no retreat no surrender. àbúrò ìbúrúkú nìyẹn ó yà sọ owó ẹ̀ mo ní kó fún. mi yà very useless ṣé ti gbọ́ ṣé kò ti tọ́ di ìsìn wọ́n ti gbé sísá mi lọ. lẹ́yìn Àṣàkẹ́ ọgbà. Àṣàkẹ́ alájà gbìlà ó kógun wọlé Ọdúnládé Adékọ́lá o. Kẹ́mi Àfọlábí ló fara kásá. Ó tún ti fọ́gbọ̀n mọ́tàmọ́lá ọ̀làtúnjì lórí kí ló dé. Ẹgbẹ́ ni ẹlàjà ogun tipátipá. abalẹ̀ náà bó tiẹ̀ mọ̀ mi èmi mọ̀ ẹ́ náà. kí rí ẹnu òkùnkùn lásán ọmọ wọn bó ṣe tó wọn bó ṣe wálẹ̀. gbàgbé bó ṣe máa ń sọ nìyẹn tipátipá oníṣàngó fi ń fẹ́ràn orogbo ọmọ tipátipá ni màá fi fẹ́ ọ bó ṣe máa jẹ́ nìyẹn. ẹ wo sinimá ìkọjá àfẹnuròyìn tipátipá làkọlé ẹ̀. tírélà ni written and produced by Bíọ́lá Adékúnlé. Ọdúnládé Adékọ́lá fúnra ẹ̀ ló direct ẹ̀. starring Ọdúnládé Adékọ́lá Bíọ́lá Adékúnlé Mr Latin Kẹ́mi Àfọlábí Afeez Abíọ́dún Madam Sajẹ Dàmọ́lá Ọlátúnjí Ẹniọlá Àjàó Túndé owó kò níran Owólabí Àjàsá Lẹ́kan Ọlátúnjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí tipátipá subtitled in English ó ti jáde sórí VCD nìkan kàṣàgbà. Marketed and distributed by Gemini Films and Marketing Nigeria Limited the chartered marketer Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos. sinimá titun tipátipá you can't afford to miss it. ó ti jáde ẹ̀ tètè lọ́nà àti yín lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí báyìí o.